Ọ̀gá kan náà ló kó èmi àti Abíọ́dún Ọlárin ìwádìí káàkiri iṣẹ́ tí a jọ fi jẹun nílùú. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ náà bá pé Ọlọ́run ò fi ìbànújẹ́ sọ̀rọ̀ wa. A tún jọ wà nínú ìgbàlá kan náà for more than 11 years single. We are about 9 or 10 level by that home ní àwọn oníkàṣẹ́ àdúpẹ́ lọ́wọ́ náà. Àtijọ́ ń kọ́lé àtijọ́ kọ́lé sẹ́gbẹ̀ ara wa báyìí. Èèyàn gidi ni Abíọ́dún Ọlárin wájú. Ó burú o. Gbogbo ilé ìta máa ń sọ ta ẹ má fẹ́ pẹ́ sọ. Máa wò gba nonsense for anybody that says. Kàmpẹ́jì àwọn báwa tó bá ní policy èèyàn kúkú náà máa gbè yẹ. Kò ń ṣe pé bóyá bí ó ń ṣe kà ó lè ṣe no. Tí ẹ ní pé gbogbo nǹkan tẹ́ ẹ bá lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò bá ti dá. Ó máa kọ̀ fún akẹ́kọ̀ọ́ ìwé ó máa sọ lójú ẹ̀ ní. Ó ṣe kẹ́ tó máa ṣe báyìí. Abẹ́rẹ́ tàbí ní Ọlárin wájú láti ṣe bẹ̀rẹ̀ ni. Láti máa ń gbòòrò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ̀jẹ̀ àpò ẹ̀jẹ̀ àpò. Ó lè má kí máa kílẹ̀. Ẹni tó mú kíní dání ṣe lọ gíláàsì mọ́ tó bá ti gbádùn ti lọ dá mi. Tàbí ká ilé owó ilé ọ̀rọ̀ ilé tó wà láfíà àti àjàgbọ́dọ̀ ọkọ̀ tó máa ṣe ní bàbá tó máa ṣe fìyà lọ́wọ́ mi. Give me your five. Thank you very much. Thank you very much, Alhaji Taiwo Azam. We appreciate you. Now, gentlemen of the press, I want you to the left and I want you to the right. Thank you. Oh, yes. Thank you. For that day, I need your attention. For that day, I need your attention. Tafikat, they have something to say to you. Are you listening, sir? They have something to say to you. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.